arákùnrin tó ní ó yẹ ká kọ́ bí a ṣe máa gbé pẹ̀lú àwọn afẹ̀míṣòfò torí pé nǹkan kan náà ni wá. Ó ti ń béèrè fún àlàáfíà láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì, láàrin ọmọ Yorùbá àti Haúsá Fúlàní. Ọlọ́kan ṣoṣo ni wá o, kájọ máa gbé pọ̀ láì sí wàhálà. Ṣùgbọ́n ńgbà tó ń sọ̀rọ̀ ẹ̀ láwọn ibì kan nínú àwọn post ẹ̀, ẹ̀yin náà wò ó, ìwé ìròyìn gbé nínú àwọn post ẹ̀, ó ní ṣẹ̀rí ẹ̀sìn mùsùlùmí ó nílò ìbọ̀wọ̀ fún. Tá a bá wá rẹ́ni tí ò bọ̀wọ̀ fún ẹ̀sìn mùsùlùmí yóò jẹyàn rẹ̀ ń ṣu. Ẹ lọ wo post yẹ kẹsì wòwe ìròyìn tá a fi síbí pẹ̀lú ẹ̀rí òun lẹ̀ ń wò yẹn o. Nígbà tó béèrè fún àlàáfíà tán, ó jẹ́ ká mọ̀ wípé ẹ̀sìn ìsìláàmù kì í ṣe ẹ̀sìn tí wọ́n rí fín o tàbí wọ́n ń gbé ní ìgbékùgbé. Ó ní béèyàn dánrú ẹ̀ wò yóò jẹyàn ń ṣu. Gumi ló sì ń béèrè àlàáfíà láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí, ṣùgbọ́n ibi tó parí ọ̀rọ̀ rẹ̀ sínú. Ó wá kù sẹ́mi àti ẹ lọ́wọ́ láti mọ nǹkan tó tọ́, ká lè mọ̀ wípé arákùnrin yìí irọ́ ló wà ń bẹ o. Gbogbo nǹkan tí wọ́n ṣe ń béèrè àlàáfíà báyìí láti gbé ni wá ní gògó ni. Ẹ̀yin ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, ọ̀rọ̀ Gumi ṣòro tẹ̀lé o. Tí wọ́n bá ti kó páńpẹ́ sí i lọ́wọ́ tán, ṣẹ̀ríà tí wọ́n fẹ́ mú wọlé yẹn kán lè sọ wípé kò kẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, kẹ́ ẹ lè farabalẹ̀ láti gbà á ni o. Tẹ́ ẹ bá ti gbà á tán, gògó wọlé nù. Lẹ́yìn eléyìí, àwọn afẹ̀míṣòfò wọn láwọn kọlu ibùdókọ̀ bàálù l'Àbújá. Ìtò ń ṣẹlẹ̀ tí ò yé wa ni wípé a béèrè pé ṣé agbára ìjọba àpapọ̀ ṣé ó ká wàhálà tó wà nílẹ̀ yìí? Ṣé ìjọba àpapọ̀ mọ nǹkan tó ń fa wàhálà gan? Torí kéèyàn ó tó lè ṣẹ́gun wàhálà yóò mọ nǹkan tó ń fa wàhálà, yóò lè mọ ibi tí ó dojúkọ. Ìjọba àpapọ̀ ṣé ẹ mọ tó ń fa wàhálà gan? Ṣé ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́ wípé wọ́n sọ wípé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà dẹlẹ́sìn kan ló ń fa wàhálà. Wọ́n fẹ́ kí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà máa lo ṣàríà ló ń fa wàhálà. Àwọn northerners dẹ̀ ni wọ́n láwọn ní ń fa wàhálà, pàápàá jùlọ àwọn Fúlàní tí wọ́n ní freedom fighter làwọn agbésùmọ̀mí àtàfẹ̀míṣòfò lọ́dọ̀ tiwọn. Kẹ́ ẹ lè mọ ibi tẹ́ ẹ dojú ogun kọ ni o. Wọ́n fẹ́ wá àtáàkì Àbújá airport. Bí wọ́n bá fi lè rí ṣe bẹ́ẹ̀, ẹ̀yin èèyàn kí lẹ rò pé ó ń ṣẹlẹ̀ yẹn? Wàhálà ńlá gbáà ni. Wọ́n á fẹ̀sùn kan Gumi pé hẹlikọ́pítà Abdulsalam ni wọ́n fi ń kó nǹkan ìjà ogun káàkiri, pé Abdulsalam ló ń ṣiṣẹ́ fún. Tẹ́ ẹ bá gbàgbé constitution tí à ń lò lórílẹ̀‐èdè Nàìjíríà ti 1999, Abdulsalam ló gbéjọba lẹ̀ tó gbé ìjọba fún bàbá wa Ọbásanjọ́. Constitution àtìgbà yẹn náà la sì ń lò. Wọ́n